ìbẹ̀rùbojo mà ti gba ọkàn ọ̀pọ̀ èèyàn ní ìlú Ọ̀wọ̀ àti agbègbè Àkókó ní ìpínlẹ̀ Ondo báyìí lẹ́yìn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Nàìjíríà DSS má kìlọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí ìsìwáàpù wọ́n ti múra láti kọlu àwọn agbègbè náà láìpẹ́. ọ̀rọ̀ yìí mà ló jẹyọ nínú lẹ́tà kan tí àjọ náà fi ṣọwọ́ sí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ìyẹn 32 Artillery Brigade nílùú Àkúrẹ́ gẹ́gẹ́ bí ohun tó máa wà nínú lẹ́tà náà tí DSS tó máa kọ ní 20 oṣù kẹwàá ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí àwọn agbésùnmọ̀mí náà yóò máa kọlu ọ̀pọ̀lọpọ̀ agbègbè ní ìpínlẹ̀ Kogi àti Ondo. lára àwọn agbègbè tí DSS máa tọ́ka sí pé àwọn agbésùnmọ̀mí náà wọ́n ń gbèrò láti kọlù ní Ondo ó ní Ẹ̀rìtì Àkókó àti Oyin Àkókó lágbègbè Àkókò nígbàtí wọ́n tún múra láti kọlù ìlú Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀. DSS ní àwọn ọ̀daràn náà wọ́n ti bẹ̀rẹ̀ ìtọpinpin àwọn agbègbè tí wọ́n yóò kọlù láwọn ìlú ọ̀hún ó sì rọ iléeṣẹ́ ọmọ ogun láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀. lẹ́tà náà máa sọ wípé ìwádìí ìdákọ́ńkọ́ ó fi hàn pé àwọn ọmọ ẹgbẹ́ SWAP wọ́n fẹ́ kọlu àwọn ìlú kan ní ìpínlẹ̀ Ondo àti Kogi láìpẹ́. a fẹ́ kí ẹ mú ètò ààbò lọ́kùnkúndùn láwọn agbègbè wọ̀nyí láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. ní báyìí ọ̀pọ̀ aráàlú ó ní wọ́n ti wà nínú ìbẹ̀rùbojo fún ẹ̀mí wọn ní ìpínlẹ̀ Ondo báyìí pàápàá nílùú Ọ̀wọ̀ àti agbègbè Àkókò. bá ò bá gbàgbé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí agbésùnmọ̀mí yóò kọlu ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo tí wọn yóò sì gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn. lọ́jọ́ 5 oṣù kẹfà ọdún 2022 àwọn agbébọn kan máa yabo ilé ìjọsìn St Francis Catholic Church ní ìlú Ọ̀wọ̀ níbi tí wọ́n ti gbẹ̀mí èèyàn tó lé ní 40 tí ọ̀pọ̀ àwọn míì tí wọ́n sì fi ara pa yánnayànna. àwọn márùn-ún tí ọwọ́ má tẹ̀ lórí ìkọlù ọ̀hún wọ́n sì ń jẹ́jọ́ lọ́wọ́ báyìí nílùú Àbújá àmọ́ wọ́n mọ̀ sọ fún adájọ́ pé àwọn kò mà jẹ̀bi ẹ̀sùn ìgbésùnmọ̀mí tí àjọ DSS tó fi kan àwọn o. ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo agbẹnusọ iléeṣẹ́ ọ̀hún SP Àyànládé Ọláyínká ó mà sọ wípé àwọn náà ti rí lẹ́tà ọ̀hún ṣáájú kí lẹ́tà DSS yìí kó tó gba orí ayélujára kan níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà. ó ní wọ́n ti ṣe àbẹ̀wò sí agbègbè Àkókò níbi tí kọmíṣánná ọlọ́pàá Adébọ̀wálé Lawal tó ti ṣe ìpàdé ètò ààbò pẹ̀lú àwọn èèyàn Ìkàrẹ́ àti àwọn èèyàn tó wà ní agbègbè Àkókò gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọlọ́pàá. èrèdí ìpàdé náà kò mọ̀ sẹ́yìn bí ìbáṣepọ̀ tó mọ̀ dánmọ́rán yóò ṣe wáyé láàrin ọlọ́pàá àti aráàlú fún ètò ààbò tó péye ní ìpínlẹ̀ Ondo. kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. àdúrà gbọ́lùwà Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa wí tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ tàná a dẹ̀ kú múra ṣẹ́ tòní àánú Ọlọ́run bá rèé yóò dáhùn nínú ayé mi àti yín o.